ẹ jọ ṣé wọn fẹ́ kí state police kó tún bọ́ sí mọ́ ni kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀ wọ́n ní ká pariwo síta apariwo ìjọba padà lísì sí ọ̀rọ̀ ẹnu wa wọ́n padà gbé lọ sí house padà debate lé lórí wọ́n tún vote everybody dẹ̀ sọ wípé state àsìkò ti tó fún state police kí ló tún wá ṣẹlẹ̀ báwo la ṣe tún rìn tá a tún dé ibi tá a dé what is happening kí ló ń ṣẹlẹ̀ gangan wọ́n ti ń wọ̀nù bàbá Tinubu nísìnyí o lórí ọ̀rọ̀ state police o wọ́n ló máa bí ogun. ẹ mà kú dédé àsìkò yẹn èèyàn wa ẹ sì kọjọ́ méjì mẹ́ta ọ̀dẹ̀ ọdún bíi ẹ bá wà kan fìdílé kan gbọ́ ìta tó bá ṣe ti ìgbọ́yìn lé ni o ọlọ́pàá ìpínlẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu dá sílẹ̀ ni ó ti fa fàákájà ní àárín àwọn olóṣèlú báyìí o tó ti sọ ìjà lu Bọ́lá Ahmed pé kó sì dá dúró ná bẹ́ẹ̀ ni àwọn OPC pẹ̀lú ìrùn ẹkùn ti wọ ìjàkadì báyìí ẹ wá wo ọmọ obìnrin tí ó múra bí ọkùnrin tó lọ wo lúùlù ni ó ti kàgbákò báyìí o ẹ wo gbogbo ẹ wo nínú fídíò yìí ẹ gbọ́ lẹ́nu Yèyé Dára Kòńwé bó ṣe lọ Yorùbá Ìpìlẹ̀ TV ló mú wá sí etí ìgbọ́yín ẹ bá wa like ẹ share ẹ má gbàgbé láti tẹ aago pélébé èyí tí ń bẹ lókè yẹn kó lè máa mú iwá sóko rántí lóòrèkóòrè tí a bá mú ètò wá sí etí ìgbọ́yín gẹ́gẹ́ bí àdéhùn ta ní pẹ̀lú wípé bó bá ṣe ń lọ àní jẹ́ kí etí yín kí ó di sí ẹ má bá wa ká lọ. wọ́n ní tí bàbá Tinubu ò bá farabalẹ̀ lórí ọ̀rọ̀ state police tó fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n ló máa padà bí ogun sínú Nàìjíríà ẹ ti mọ àwọn ibi tó ti ń wà ẹ mọ̀ wọ́n lánàá kó tó dò ní kò wá sí nǹkan ẹyọkọ báyìí tí everybody bá béèrè fún wípé ó máa move Nigeria forward positively wọ́n á kàn déédéé dìde wọ́n á máa fà sẹ́yìn àbí kí wọ́n stop ẹ̀ kí ló ṣẹlẹ̀ jọ tẹ̀lé mi jẹ́ ká jọ wo nǹkan tó ń ṣẹlẹ̀. ìwọ lápapọ̀ àti gbogbo ọmọ Ìbẹ̀jú Lẹ́kì lápapọ̀ mo fẹ́ darí fídíò sí mo kí bàbá wa ìyẹn Oníbẹ̀jú mo kí wọn kábíyèsí o kí adé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin okoko jẹ́ kó pẹ́ kí abẹ́rẹ́ kí ìrùkẹ̀rẹ̀ kó di abẹ́rẹ́ ẹ pẹ́ fún wa ẹ ní rí dàrú ó kí gbogbo àwọn lọ́balọ́ba ní ìlú Ìbẹ̀jú gbogbo ọba kò sọba kankan tó kéré gbogbo ọba pátápátá gbogbo yín náà kí ẹ jọ̀ọ́ nítorí tí a bá ń dárúkọ kó máa fa ìkùnsíkùn gbogbo ọba pátápátá torí bí ètò ìyẹn má bínú torí Olódùmarè àforíadé bẹ́yìn ẹ̀yin kábíyèsí ẹ jọ̀ọ́ ojúbà oríadé o ẹ jẹ́ kí bá wá ṣe àròríadé fín mo wá ṣe ìbà lórí wọn bàbá wa ìyẹn àwọn honourable chairman Ṣẹ̀san Ọlọ́wà Jájà Àkíyísà ẹ̀ní rí dààmú àṣìta àbọ̀ ní báyìí ẹ̀ní ra burú gbogbo ohun tẹ́ fi ojú ọwọ́ ṣe kò ní bàjẹ́ lójú yín ẹ̀ní ra burú àbúrò ní kàn yín o mo kí gbogbo ọmọ Ìbẹ̀jú lápapọ̀ látòrí ọmọdé títí dé àgbàlagbà mo kí àwọn obìnrin Ìbẹ̀jú mo kí àwọn tí wọ́n kọ́ fi ọkọ́ ṣálẹ̀ ní ìlú Ìbẹ̀jú mo ṣe bá wọn níbẹ̀ mo kí àwọn ọkùnrin tí wọ́n dúró tí wọ́n jẹ́ kí ìlú Ìbẹ̀jú Lẹ́kì tí wọ́n jẹ́ kó bàjẹ́ mo kí gbogbo yín o ẹni rí dààmú ẹ̀yin bàbá wa ìdààmú ò ní kàn yín ẹni tó bá ní kí ìdààmú kàn yín ìdààmú á kàn á ní kí a wá ṣe mo wá sáré ṣe short video yìí on behalf of OPC ní Ìbẹ̀jú local government ní under our comrade Kazeem Ọláwálé Musiliu aka ejection OPC ti ibà led by Ìbà Gani Abiodun Ige Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o yes sir ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin honourable wa mo kí bàbá wa náà our rep Honourable Báyọ̀ Balógun mo kí gbogbo àwọn honourables mo kí gbogbo ẹ̀yin àgbààgbà Ìbẹ̀jú tí ẹ jẹ́ kí ìlú Ìbẹ̀jú bàjẹ́ gbogbo yín náà kí ìdààmú òní kàn yín ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí ń gbé sọ̀hún bí ó ṣe bí ọmọ àwa pè yín sàkíyèsí ní sà lórí kí wọ́n má dá divide and rules kí wọ́n má dálẹ̀ ní Ìbẹ̀jú Lẹ́kì àti rí wọn ti ń wọlé àdèwà pé wá láyé ní kí a ṣe fídíò yìí kí ó bá délé kó bá dóko wọ́n ń gbé ìrù ẹkùn tí wọ́n ní wọ́n ń wọ ojúlé sójúlé wọ́n wọ ọtí náà ń dáwó yaya wọ́n ń dé Ìbẹ̀jú wọ́n wọ one place to another amọ̀ra wa o kọ́ má kógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o kọ́ má gbógun wọ ìlú Ìbẹ̀jú Lẹ́kì o ọlọ́pàá ò ní dá sí o ọlọ́pàá dá wa mọ́ o amọ̀ra wa o ọlọ́pàá ò ní dá sí o kí wọ́n má dá divide and rules lẹ̀ wọ́n ti ń kó irú pọ̀ mọ́ ṣàpà wọ́n ti lọ kó àwọn ọmọ ẹgbẹ́ tí ò yẹ kí wọ́n kó wá tí wọ́n kó wọn tí wọ́n ní ìwé ẹ̀kún irọ́ ni wọ́n ń pa o wọ́n mọ tí wọ́n ń ṣe o a ò ní fẹ́ kí ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì wọ́n mọ tó ń ṣe o kí wọ́n máa ní àwọn OPC kan o òun ni a ṣe tètè jáde tàbí tètè sọ fún yín sà ẹ̀yin màmá wa ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa nítorí àná ṣe tètè ń jáde nítorí pé a ti ń rí wọn gbogbo ibi tí wọ́n ń dé OPC ń ṣe OPC lẹ́gbàá Ìbà Gani Abiodun Ige Adams à ń ṣe oníjàgídíjàgan o ẹ̀yin náà mọ̀ wá ní Ìbẹ̀jú Lẹ́kì o a ò fa wàhálà o but kí wọ́n má gbé divide and rules kí wọ́n má gbé wa á dára wa mọ̀ àwọn ọmọ Ìbẹ̀jú Lẹ́kì wọ́n dára wọn mọ̀ o kí wọ́n má gbé àwọn ọmọ àtọ̀hún rìn wá ọmọ Ìbẹ̀jú Lẹ́kì tó jẹ́ ọmọ Ìbẹ̀jú Lẹ́kì gidi wọ́n fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọba lọ́ba
ẹ̀yin lóyè ẹ̀yin kí ìlú má bàjẹ́ ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì ìpè kan ti fẹ́ gbé divide and rule sọ́ọ́ ti fẹ́ gbé wọ ìlú Ìbẹ̀jú o àmọ́ bí tá à ń tẹ̀ ká wá sí o kí wọ́n má gbé wọlé o kí wọ́n má dá wàhálà lẹ́ o ọlọ́pàá ò ní dá sí o a ò fẹ́ wàhálà ní ìlú Ìbẹ̀jú o a ò fẹ́ ìlú ẹkùn o wọn ò gbé ìlú ẹkùn a ò nídìí ìlú ẹkùn o OPC ló wà ní ìlú Ìbẹ̀jú Lẹ́kì led by Ìbàdàn ní Abíọ́dún Ìjàdàn wọ́n ti ń káàkiri wọ́n ti ń wọlé o à ń sọ fún wọn o bọ̀ nítorí ẹ̀ náà ṣe pé ẹ̀yin kábíyèsí wa àwọn Yorùbá bọ̀wọ̀ wọ́n ní ṣẹ́rànṣẹ́ràn ọmọ ẹni tó máa ń ṣe fún ẹ̀yin náà ní ká ṣe fún yín ká pè yín à ń pè yín bàbá wa wọ́n dẹ̀ ní kí Olúgòǹbé wọ́n ní kó tó di bákan là ṣe ń pè yín sà ẹjọ́ mà ẹjọ́ ẹ bá wa kìlọ̀ fún wọn a ò fẹ́ ìlú ẹkùn irú èké tàbí irú kíní kan a ò fẹ́ ní Ìbẹ̀jú Lẹ́kì we don't want them we don't have the divide and rules. ṣọ́tún àbókù ẹ̀yin ọmọ Gani yẹn ajá sí gèlè mi gbígbó má wá sí Ìbẹ̀jú Lẹ́kì nǹkan kékeré kábíyèsí ọba Ìbẹ̀jú Lẹ́kì kábíyèsí o mo wọlé forí adé o kẹsàn ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ yín kó jẹ títí kó dọ kéne kẹpẹ́ lórí àpèrè bàbá yín kábíyèsí o kí wọ́n ṣe Ìbẹ̀jú Lẹ́kì nìkan mà ní Ìgbòho mà lọ gbogbo ọba ilẹ̀ Lagos State mà ní wọ́n ti appointment ṣé kí n bẹ ni orí tébù Ìgbòho ti kún láti sí títí wọ December appointment ti full no space gbogbo baálẹ̀ gbogbo ọba everybody àgbààgbà everybody ló ti mú appointment date ti wọn pẹ̀lú Ìgbòho tó ń bọ̀ wá kí wọn okay somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́ kí ló dé tẹ́ tún lọ sọ́dọ̀ bàbá ọba tẹ́ lọ sọ́dọ̀ ọba Ìbẹ̀jú Lẹ́kì tẹ́ ní kó má gba Ìgbòho àti ìrẹ́kùn láàyè ìyẹn ní ìrù òkété àbí kílẹ̀ pé ìrù òkété Sunday ehoro Sunday ayán ìrù kítúni kí ló pé ìrù èyíkè tẹ́ bá tẹ̀lé wá pé gbogbo nǹkan tẹ́ kájọ yẹn ó dẹ̀ wá ń borun lójú yín torí mo ṣú ọ̀gan ní 100% wípé Gani ọ̀gá yín kò lójú oorun kò sùn 24/7 ló fi ń mọ́nítọ̀ gbogbo bí Ìgbòho ṣe ń rìn káàkiri tó ṣe ń lọ tó ń ṣe ayé tiẹ̀ dẹ̀ ń jóná lójú kan bẹ̀ ẹ wá ní kó má kàrà èèyàn náà ẹ̀yin èèyàn mi ṣe ti rí ọwọ́ Gani bó ṣe máa ń ṣe nìyẹn àti OPC tẹ́ bá rí at any time tẹ́ bá rí tí àwọn Fúlàní àbí ní northern part of Nigeria tí wọ́n bá issue communique kan àbí wọ́n ṣe fídíò wípé wọ́n fẹ́ fi condemn Ìgbòho àbí wọ́n attack àbí wọ́n threaten ẹ̀ bíi ti ìgbà tí Ìgbòho fi sọ̀rọ̀ ní Ìgbòho town tí wọ́n jí àwọn èèyàn kan gbé tí bàbá ní kí àwọn Fúlàní kan máa bọ̀ nígboro inú ìgboro láyé ń gbé sí ayé ògbénu ugbó mọ́ tẹ́ ẹ̀ bá ní ẹni hidden agenda kí ló dé tẹ́ ìgbénu ugbó ẹ wá máa gbé pẹ̀lú wa pẹ̀lú àlàáfíà kájọ rí yín kájọ kójú rí Dubai kí lẹ rí tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ Gumi kọ lẹ́tà ó wà nù president Bola Ahmed Tinubu àti gọ́fúnà Ṣèyí Mákindé of Ọ̀yọ́ state ó nítorí Ìgbòho fẹ́ tọ́wọ́ bá tètè kọ́wọ́ ọmọ ẹ̀bọ́ṣọ́ ó ní Ìgbòho fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ṣùgbọ́n terrorist brother tí Ṣèyí Gumi Ahmad tó máa wá ń bẹ̀bẹ̀ fún náà láì terrorist olórí terrorist ní Ṣèyí Gumi all over the world ló mọ̀ gbogbo ìgbà ló kò fìbò ló máa wá sọ wípé terrorists they are going nowhere they have come to stay we have to accept them even though they are kindness ṣùgbọ́n ìyẹn ò dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ Ìgbòho tó wá dìde tó ní kó má pa wá mọ́ òun ló fẹ́ dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ rí wípé ọ̀rọ̀ òye wọn ọmọ tó fẹ́ gbégbà wọn ọmọ kankan tó fẹ́ fi sọ síta tó fẹ́ fi sokùn sí Ìgbòho lẹ́sẹ̀ ṣùgbọ́n alas mo fẹ́ kó mọ̀ lẹ́ni wípé iṣẹ́ ọwọ́ Gani ni ẹni Fúlàní ayé tó ń gbé ilẹ̀ Yorùbá tó ní Ìgbòho ó halẹ̀ mọ́ wọn àwọn Fúlàní ilẹ̀ Yorùbá ó yẹ àwọn lọ́wọ́ wò kìnìkan kò sí anybody tó dìde tó ṣe kìnì yẹn Gani ló orchestrate iṣẹ́ ọwọ́ Gani ni láti òní lọ at any time tẹ bá rí write up online tí wọ́n ní kó wọ́n ní Ìgbòho àbí fídíò tó wá láti north ẹ kàn máa kọ kọ́mẹ̀ntì kan sábẹ́ kìnì yẹn Gani ó tún ti dé bí àti rọwọ́ iṣẹ́ ẹ má kọ kọ́mẹ̀ntì méjì ẹ má ṣe é pé padà o gbogbo fídíò tẹ bá ṣe síta tẹ bá rí àwọn ọmọ Gani wọ́n fọ́ká orí social media yé pé náà ṣẹ́ káàkiri gbogbo comment section nǹkan tí wọ́n mọ̀ ṣe nìyẹn nǹkan tó mọ̀ ṣe nìyẹn Gani tó ń gbé àwọn big mummy àjẹ ẹ má bínú pé mo fi gbogbo ẹnu ẹ má bínú àwọn big mummy tó ń gbé wọn jáde sí ọmọ Yorùbá kan wá pa wá jẹ lórí ọ̀rọ̀ tí ò nídìí Gani tó jẹ́ wípé ẹnu rẹ̀ ló fi sọ ní Oǹdó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́dọ̀ ọba ìlú ẹ̀ ó kàn yín pé bó ṣe rojọ́ lọ́dọ̀ kábíyèsí kan ṣáà gbẹjọ náà nẹ ẹ̀dùn ọ̀nà kí ló dé tí Gani bá ti rojọ́ lọ́dọ̀ àwọn kábíyèsí tí gbogbo wọn máa ń kàn jókòó ṣáàrò yìí tó fẹ́ rò ṣáàsọ yìí tó fẹ́ sọ kó ṣàbá tiẹ̀ wọ́n bá tajà rẹ̀ tí ta mí létí torí wọn ń wúkọ́ Gani ẹ̀sìn rèé èpè nìkan ni wọ́n mọ̀ má gbé èpè yẹn má return èpè padà sí wọn o torí wípé kò ń ṣẹnu lásán náà fi ń ṣèpè Gani fún wọn ní ìkó ní kọ́tàn kọ́lá ọmọ Gani ọmọọṣẹ́ owó ẹ̀ náà èèyàn tó lè gbé àṣẹ gbètùgbètù jáde sí mi ṣé omi ilé tó ń ṣe ní kọ̀kọ̀ fún Ìgbòho ni you don't know this guy he's full of evil ó believe ìpáyé ní láti jẹ́ tòun nìkan kò gbọdọ̀ jẹ́ tẹlòmíì àtàwọn tó ń bá ń bẹ̀ ayé wọn ní láti bàjẹ́ àwọn tó ń bá ń bẹ̀ ó make sure kó sì wọ́n dé ó sì wọ́n wọlẹ̀ ìgbà tí kú tó pa wọ́n ló tó dẹ̀yìn lẹ́yìn wọn ṣé wọ́n rí eléyìí ló máa fi ṣàṣẹ mọ́ agbára tí wọ́n dájọ́ tán ní kó fi kojú ọ̀tá láti dáàbò bo àwọn ọmọ kóòtù ajíire òríjìnà Yorùbá àti ilẹ̀ Yorùbá Gani kọ̀ kó fi kojú ọ̀tá ó wá sọ ní Oǹdó ó ní agbára yìí tó ń bá mú kékeré ń bẹ̀ tó ń bá sá sí wa ó ní gbogbo ọ̀tá wa ló máa kú
ó yá ta ni ọmọkọ láàrin Gani àti Ìgbòho, ta ni original ọmọ àlè? Ọmọkọ wọ́n ní ìran ọmọkọ kan kò nígbà kí ilé bàbá òun kó bàjẹ́, bó ṣe máa bó bá fẹ́ bàjẹ́ máa jà fikọfikọ, bó bá bàjẹ́ máa túnṣe. Ọmọkọ nìyẹn. Original ọmọ àlè bí ilé bàbá yẹn bá lè catch fire tí iná bá tètè wọnú ilé yẹn gá fọwọ́ rẹ̀ tí iná bọ̀. Wọ́n ní tí ilé kan báyìí tó rọ ọmọ àlè inú ilé yẹn ò tí ì dàgbà ni ọmọ àlè àárín ilẹ̀ kó tún ajíire ti dàgbà, ó ti ya wèrè, ò sí wọn wá lọ́wọ́, ó sì ti fi ojú ara ẹ̀ hàn àwa kiri mọ́ àti mọ́. Gani ò mọ̀ pé gbogbo ọba ilẹ̀ Yorùbá ni wọ́n ti mú líìsì appointment date wọn sọ́dọ̀ Ìgbòho títí wọ December, orí appointment ti kún, kò sí ọjọ́ kankan tó free fún Ìgbòho. Bí baálẹ̀ ti make appointment lọ́ba make appointment làwọn àgbààgbà make appointment, kí ló wá fẹ́ rí ṣe sí yẹn? Ọba ìbẹ̀jù lẹ́kí nìkan. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ìyá abiyamọ bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ọjà tẹ́ fi ń pọ̀ wá kò ní já mọ́ yín lọ́wọ́, ẹ túbọ̀ máa bá wa san ní o. Torí onílẹ̀ gbé wa dìde láti ṣiṣẹ́ fún ilẹ̀ baba wa. Gani ni òye, wọ́n ṣe lójú, wọ́n dí ojú inú àti tìta, gbogbo àwọn tó ń bá gbé àpẹẹlẹ̀ ṣánlẹ̀ wọ́n dí ojú wọn, wọ́n rí nǹkan kan, torí ká ní Gani rí nǹkan tó ń ṣẹlẹ̀ ni kò ní gbógun tiwa o. Àwa kọ́ ló wá ń bájà, iṣẹ́ tí onílẹ̀ rán wa làwa ń ṣe, onílẹ̀ ni wọ́n ń bájà, onílẹ̀ ló ń bájà. Báwo lo ṣe fẹ́ win onílẹ̀? Ìbẹ̀jọ̀ lẹ́kí kábíyèsí kẹsàn ọba kó jẹ kó pẹ́pẹ́pẹ́, àwa kíyín akíyín o. Ìgbòho ṣe máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rẹ máa ń tẹ́ wa lọ́rùn. Ìgbòho máa báṣẹ́ rẹ lọ. Wàá rí OPC New Era nígbà tó ń ṣe ọdún eégún festival wọn ní Ìbàdàn, orí wọn bá ṣe look nice. Ó tún ti rí fídíò àwọn OPC Gani. Kí ló dé tẹ wá rí rọrùn tẹ rí rádaràdà bẹ́ẹ̀ yẹn? Ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ ìlú ẹkùn, ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC New Era, ẹ lè dúró lẹ́gbẹ̀ẹ́ OPC Gani Fáṣẹ̀hùn tó jásí wípé ó ti tán fún yín. Ẹ ti họ́bọ̀, ìrọ́ ti tán, ó dìgbà, ó dàbọ̀ Gani, k'Olúwa ṣọ́pàdé o. Kárírà pẹ̀láyọ̀, ká má máa sọkún ara wa. OPC Gani, ó dàbọ̀, ó dìgbà, ó ṣe o. Bye bye o. Ẹ lọ́kọ́ déètì ní sílẹ̀. OPC Gani ti rèwàlẹ̀ àṣà. Ó dàbọ̀, ẹ bá mi jọ̀wọ́ sí. Bye bye o. Ó di gbére. Kò dáre náà kò. A fẹ́ gbúrò yín mọ́. Bí ayé bá ṣe ń jẹ́ ayé títí ayérayé, ẹ lọ àlọ́ lámilámi báyìí. Ó ní títí yín. Mò ń bọ̀ mi tí ì dé. Ibẹ̀ ni kọ́kọ́ la yìí ń lọ. Ọ̀rọ̀ yìí ò máa ń ṣọ̀rọ̀ kékeré. Mi ì máa ṣeré. Mo fẹ́ kẹ́ wá wo fídíò yìí. Wọ́n máa ti mú ọ̀rọ̀ police, state police, wọ́n máa ti sọ di rádaràda. Wọ́n máa ti ń gbógun ti bàbá Tinubu lórí ọ̀rọ̀ state police. Wá wo fídíò. business ni gbogbo yín ṣe ó lè ní majority wallahi dá wàhálà sí wa lọ́rùn. Pẹ́lẹ́ làwọn traditionalist àwọn ẹlẹ́bọ ní ọmọ jẹ́ àwa mùsùlùmí tẹ́lẹ̀. Kódà tí wọ́n bá rí àwọn àfáà ńgbà míì wọ́n ní àwọn àfáà ní ń bọ̀ yìí ẹ̀bùn wá ń kẹ́ni ẹ̀fá tí àyín tẹ̀ máa ká wà náà ká. Fura ni pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ni. Agídílẹ̀ ńlò bí funfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójúpọ̀. Ibo lẹ́wà èèyàn bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún. Ibo ló wà nù Kùránì tá lànàbì parí torí pé ó pa ìsìlámù. Fámìlì ànàbì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia. Ó wà nínú àwọn tá ànábì ránṣẹ́ ó dé Abisinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànábì òtórí ẹ̀ sọ pé kálọ̀. Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ kòǹgẹ́ owó kòǹgẹ́ ọmọ dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́ wàbíláyì Taofiki dákúnjẹ́ àṣekòǹgẹ́rẹ́. Tó mo kíwákíwá àwa mùsùlùmí òtítọ́ àti tòdodo ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ o. The Supreme Council for Sharia in Nigeria, SCSN, has urged the federal government and the National Assembly not to rush the proposed establishment of state police, warning that wider national consultation must take place before any constitutional amendment is approved. In a statement issued by its Secretary General, Nafiu Ahmad, the council acknowledged that Nigeria's worsening insecurity requires urgent action, but argued that state police should not be seen as a quick solution to the country's security challenges. According to the council, the current security crisis is largely driven by poor funding, corruption, inadequate manpower, weak intelligence gathering, obsolete equipment, and poor coordination among security agencies. The SCSN said the immediate priority should be to reform and strengthen existing security institutions rather than simply transferring policing power to state governments. It warned that without strong constitutional safeguards, state police could be misused by state government for political intimidation, discrimination, and the suppression of opponents.
It urged President Bola Ahmed Tinubu, the National Assembly, state government and other stakeholders to address public concern before making any final decision on the proposed reform. Lọ́rọ̀ kan ṣá, ní ọ̀rọ̀ kan ṣá, the Supreme Council for Sharia in Nigeria, SCSN, wọ́n ti bá bàbá Tinubu àti House of Assembly sọ̀rọ̀ wípé níbi tí wọ́n gbé ìrìn àjò state police tó ń bá lọ kí wọ́n do kán fi gido sílẹ̀, wọ́n ní kò gbọdọ̀ kọjá abẹ̀yẹn for now. Tọ́já sí wípé Sharia, àwọn Council of Sharia ní Nigeria, the whole of Nigeria, wọ́n wà in support of state police. Ṣùgbọ́n tí mo wá fẹ́ sọ fún yín, ẹ jọ̀ọ́, kí ló dé tí wọ́n fàyè gba Hisbah police ní northern part of Nigeria? Hisbah Sharia police ni now. Hisbah ọmọ ń gbọ́ Hisbah, àwọn ni wọ́n máa ń rí tó máa ń fọ́ àwọn alcohol, anything alcohol ní northern part of Nigeria. Àwọn ló máa rí tí wọ́n máa ń gbé irun àwọn boys tó máa ní wọ́n get styles. Àwọn ló máa rí tí wọ́n máa ń na àwọn sisters wa tó bá ní wọ́n wọṣọ wípé ẹ̀yìn ẹ̀ open àbí nǹkan kan àbí wọ́n dress bákan tó máa ń gbọ́ Hisbah. Àwọn Sharia police ní northern part of Nigeria nìyẹn. Kí ló dé tó ṣe jẹ́ wípé gbogbo anything tó bá ti jẹ́ pé wọ́n fẹ́ implement anything tó máa move Nigeria forward tí àwa Nigerians tá fi wá lọ́kàn balẹ̀ tá àwa benefited from it. Kí ló dé tó ṣe jẹ́ pé Sharia Council of Elders and Leaders ẹ máa ń takò? Kí ló dé tó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá wà positive nípa nǹkan tó máa move Nigeria forward ní Sharia Council náà máa ń takò nù Nigeria? Kò sí ìsinmi tó máa ń takò nǹkan wọ̀nyí, Sharia nìkan la máa ń rí. Kí ló dé wáyìí? Àwọn kìíní ti pọ̀ jù. Sharia Council ní the whole of Nigeria tó jásí wípé àwọn ọmọ Sudan fanatiki oníwàásí ọ̀ràn ilẹ̀ Yorùbá, àwọn gúnmi ilẹ̀ Yorùbá bíi ti àwọn mọ̀nàfíkì Mufti and co, gbogbo wọn náà wà in support of nǹkan tí mo kà fún yín sìn. Wọ́n ní the whole of Nigeria wọ́n ti ṣe meeting, they are in support. Tó jásí wípé mo fẹ́ kọ́ mọ̀ wípé gúnmi Mufti Ìwó ó ní private security, òun ló ṣe ń gbógun ti security ìlú ẹkùn Ìgbòho. Kì í ṣe torí ẹ̀sìn mùsùlùmí pé Ìgbòho èyí ti mùsùlùmí, ó mọ̀ ní òkun àyà wípé Ìgbòho has nothing against any religion. Orogún òwò ni Mufti tó ń bá Ìgbòho ṣe. Gbogbo wọn pátápátá wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní security organization wọn tó wà registered tí wọ́n fi ń gbowó tí wọ́n dẹ̀ fi ń ṣiṣẹ́ in support pẹ̀lú àwọn Fúlàní. Yes, wọ́n mọ̀ wípé Ìgbòho ó dúró tán fún ilẹ̀ Kóòtù Àjíire, kò ní gbàbọ̀dẹ̀, kò dẹ̀ ní gbowó lọ́wọ́ Fúlàní. Nítorí ẹ̀ náà ṣe ń wá gbogbo ọ̀nà láti stop ẹ̀ dẹ̀ lè rí stop. Ok, ẹni mùsùlùmí náà ni ẹni pé ìlú ẹkùn irọ́ ni. Ok, wọ́n tún ṣe state police náà sìn, ẹ tún ti gbé dìde, ẹ tún ti ní pé kí wọ́n stop ẹ̀. Ẹjọ́ kí lè wá fẹ́? Ok, ìgbà tí ẹ fẹ́ kí federal government kan implement state police, kí ló dé tẹ́ ẹgbà kí terrorism kó stop? Because àwọn Sharia leaders yìí, àwọn náà lo terrorism, àwọn náà lo terrorist yìí against wa. Ṣé ẹ ti rí wípé gbangba ti dẹkùn kedere ti ń bẹ̀ wò? Gbogbo ẹ̀yin mùsùlùmí ojúlówó ọmọ kọ́kọ́ Kóòtù Àjíire, mo ní ẹ dára yín ní kẹ́kọ́ra yín jọ papọ̀ kẹ́ dára yín mọ̀, dátì ẹ̀ mọ̀ àsìkò dátì ẹ̀ mọ̀ lélẹ́yìí. Ṣé rí gbogbo àwọn tó múra ẹni sheik chief imam ọba kọba ilẹ̀ Yorùbá tó bá ti múra pé Sharia ní dandan, Sharia ní láti wá sílẹ̀ Yorùbá, tètè mọ̀ wípé kì í ṣe original ọmọkọ ilẹ̀ Yorùbá. Tí Sharia bá ní anything positive tó máa mú ìgbésí ayé rere wá bá ìwọ àtèmi, tí wàá ríṣẹ́ tẹ́kọ̀ọ́ akébí eku ẹ̀yà akébí ẹyẹ, tí wàá ríṣẹ́ tí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ní jẹun ọmọ, ìgbésí ayé ìrọ̀rùn á tó wà lọ́wọ́. Kò sí kankan náà àwọn tó múra kankan lórí Sharia tẹ́ máa gbọ́ ẹni tí Sharia lẹ́nu wọn torí wọn fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹrú lábẹ́ wọn gẹ́gẹ́ bí òbí, wọ́n tún fẹ́ kí àwọn ọmọ titi yín lọ́jọ́ ọ̀la kó tó wá ṣẹrú lábẹ́ àwọn ọmọ wọn. That is why ní northern part wọ́n ní kò gbọdọ̀ sí western education, àwọn ọmọ wọn ò gbọdọ̀ lọ sí school, ṣùgbọ́n àwọn kó ọmọ titi wọn, wọ́n gbé wọn lọ sí western world kí wọ́n lọ kọ́ education yẹn, so that tó bá máa padà ọmọ titi yín tó jẹ́ kó ní education ó bọ̀ wá máa sàn wọ́n, á máa ṣẹrú lábẹ́ àwọn ọmọ tiwọn. Dára ẹ̀, I hate nothing against Islamic, ṣùgbọ́n àwọn nǹkan tó bá máa gbógun ti ìwọ àtẹ̀mí yá àjọ gbógun ti í, má yà fún sọ́pọ́tì. Bó o bá rí ọba tó pariwo Sharia, ṣé tó bá jẹ́ wípé something positive wà nínú Sharia, ṣé o rò wípé ọba máa pariwo ẹ̀? Ṣé ó ti ní nǹkan kankan tó jẹ́ wípé ó jẹ́ nǹkan tó da, tó jẹ́ nǹkan rẹ̀ tó rí tí ẹni religious leader tó wá pariwo lọ́nà pé ẹ wá accept kìíní, tẹ́ bá ti accept ẹ máa lówó mówó, ẹ máa kọ́lé mọ́lé, ẹ máa lọ́lámọ́lá, ó lè gbọ́ lẹ́nu wọn torí wọn ò fẹ́ kẹ́ jẹ́ èèyàn. Wọ́n fẹ́ kẹ́ máa ṣàlẹ̀ jẹ níwájú wọn, wọn ò fẹ́ kẹ́ dání, wọn ò fẹ́ kẹ́ jẹun kẹ́ yóò débi tẹ́ máa lè jẹ́ṣẹ́kù. Tí àlàáfíà bá wà nínú Sharia, kò ní dìgbà tẹ́ ẹ̀ fọ́ọ̀sẹ̀ sí wa lọ́rùn. Ṣé ó léyàn kan tó wà láyé tí ò fẹ́ ibi tá àlàáfíà wà? Kí ló dé tí gbogbo wa sá kúrò ní Nàìjíríà tá a sá wá sí western world? Aṣọra wa dọ̀pọ̀lọ́ ibi tó bá tutù lọ̀pọ̀lọ́ máa bá sí. Nàìjíríà ń gbóná jẹjẹ aṣáwá sókè òkun níbi tó àlàáfíà wà tá a ti lè ní ìfọ̀kànbalẹ̀ láti live normal life. Kò sí country tó ti practice Sharia tó lálàáfíà. Ṣé wọ́n fẹ́ gbọ́ paríparí ẹ̀? Sharia tá à ń sọ yìí òfin Sharia kò ń mú lówó. Malami ó kówó jẹ, ṣé Sharia wọn rí kán ti mú kán ṣèdájọ́ fún? Mẹ̀kúnnù ni Sharia ìdájọ́ wà fún ọ, ìwọ náà máa gé lápá kan tó máa gé lẹ́sẹ̀ kan. Tó bá dé rí fídíò àwọn ẹlẹ́hàá wa tí wọ́n jáde síta tí wọ́n ṣe campaign fún bàbá Ìmọ̀lẹ̀ Adélékè lọ́ṣun, ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ̀yin mùsùlùmí, mi ò condemn ẹ̀sìn, mi ìdẹ̀ tó láti rí ẹ̀sìn fín, ṣùgbọ́n ẹ wo gbogbo fídíò yẹn bó ṣe lọ, báwo ló lè rí lójú yín? Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa gẹ́gẹ́ ọmọ Kóòtù Àjíire, a sì ní Saudi o,
ilẹ̀ kó o tún ajíire ilẹ̀ Yorùbá nígbà tẹ́ wo fídíò yẹn lọ sẹ́yìn báwo ló ṣe rí lójú yín ṣé tí sàríà bá ti dé gbogbo bí gbogbo wa ṣe máa rí lélẹ̀ Ògúndé wàhálà ti wà ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ ìwọ náà ti gbọ́ ọ̀rọ̀ ewu olóòlù ní Ìbàdàn sísá wa yẹn o ti gbọ́ àròyé lẹ́nu ẹ̀ ó tún ti padà bẹ̀yìn yọ. níbo ni alábàárà òjì alábàárà àti mọ̀lẹ́ kí ló tó ṣe tó bí ọdún mi. ẹ sọ sókè ìyá yìí. mo ṣe fídíò olólùkọ́ lórí ṣe olólùkọ́ ṣe yẹn ló ṣe fídíò tó lórí ṣe ń bọ̀ àbọ̀ mọ̀ àbọ̀ mọ̀ láti tí wọ́n ṣe fídíò sáré wọ́n mọ̀ pé obìnrin olólùkọ́ wọ́n ló sọ débi fídíò tó sọ. kí ló tó dúró ta nígbà tí olólùkọ́ ti bọ̀ inú ilé kí wàá ní tó ṣe ọ láti gbàgbé tó ṣe fídíò lónìí. ara rẹ ṣe kí lẹ́yìn para rẹ ò balẹ̀ ńkọ́ bílíọ̀nù wa sásìkò fún oṣù rẹ ló wà ní. sídà ó ti dára yìí. ẹ fọ́ sí láwọn ọmọ ṣèkínlẹ́tù. kí ló ṣe tẹlifíṣàn. mo ṣe fídíò sọ̀rọ̀ òkè. mo ṣe fídíò olólùfẹ́. kí wàá lórí tẹlifíṣàn báyìí. kí n rí nǹkan kan. kí ló ṣẹlẹ̀ sí wọn. kí ló ṣẹlẹ̀ sí wọn. ara mi ò balẹ̀ látìgbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n lé. ara mi ò balẹ̀ látìgbà yẹn. ẹ lọ́dún ṣe kí ni. látìgbà tí mo ti ṣe fídíò olólùfẹ́. sọ ẹgbẹ́ nǹkan tó sọ. tó sọ tẹ̀jẹ̀ jọ́ dára rẹ náà. ọjà láti ìjọ náà látìgbà tí mo ti ṣe. lẹ́yìn tó ṣe fídíò ṣe kí ni. kò dá lára. ẹjọ́ dára rẹ. àṣẹ àṣẹ o àṣẹ mọ́rù lógun ẹrù. babaláwa ìṣe kàbí àwọn àfáà. àròkò gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n ní àròkò gbowó lọ́wọ́ àfáà lọ́rin. mọ̀ ṣe lóògùn rẹ o mọ̀ ṣe wọ́n ní kó mọ̀ ṣe olóòṣè wọ́n ní kó mọ̀ ṣe olóòṣè ìwọ ní oní àyà akẹ́bọ̀jẹ. kí n tiẹ̀ ló fẹ́ fún kí ló fún arábìnrin ní ìgboyà gan-an bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó lè jẹ́ pé nǹkan tó fún ní ìgboyà ni wípé ẹ mọ̀ wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bíi àwọn èèwọ̀ kan tó jẹ́ èèwọ̀ ìdẹ́rùbà tó jẹ́ pé téèyàn bá ṣe kì í ṣe kó bóyá nǹkan búburú á ṣẹlẹ̀ síyàn ó kàn tó jẹ́ pé àwọn èèwọ̀ tó jẹ́ pé torí àǹfààní ara èèyàn bóyá fún ìlera ni wọ́n ṣe ṣe tàbí kéèyàn máa ṣe nǹkan yẹn lò ni wọ́n ṣe ṣe ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òde òní ni àti ń gbé yẹ̀wò pé àwọn ìwé eléyìí wọ́n kò ṣe kí níjàre wọ́n kàn fẹ́ máa fi dẹ́rù bà wá ni wọ́n kàn ń tàn wá lásán ni ó lè wò wípé tọ̀ bóyá ọ̀kan lára àwọn kíní yẹn òun náà ni olóòlù jẹ́ pé wọ́n kàn máa fi ń dẹ́rù bà yàn lásán ni pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ pé bó tiẹ̀ jẹ́rọ́ ni bójú òótọ́ ni èmi náà ń tiẹ̀ lọ wò ó lè má já wọn àfáà yẹn ló kó sí ọmọ inú ó sì lè jẹ́ pé bóyá àwọn náà ni ó lè já wọn lórí ẹlẹ́sìn yẹn náà ni ó ṣokùnfà gbogbo wọ́nranwọ̀nran yìí ṣùgbọ́n wọ́n ti débi nísìn wọ́n ti débi tọ́ ó ní wọ́n ti forí jìn wọ́n ti wúre fún tọ́ ṣùgbọ́n a gbọ́ wípé àwọn kan wọ́n ń gbé káàkiri pé àwọn gbọ́ wípé ọmọ yìí o arábìnrin yìí ó padà ṣàìsí ó padà gbẹ̀kúrú jẹ́ lọ́wọ́ ẹbọra kò tíì sí ẹ̀rí kankan tó fi ìdílé tó fi múlẹ̀ pé ọmọ yìí o arábìnrin yìí o tó múra bí ọkùnrin láti rí olóòlù láti ti fi ká fọ́nrán olóòlù wípé ó ti gbẹ̀kúrú jẹ́ lọ́wọ́ ẹbọra kò tíì sí ẹ̀rí kankan tó dájú nípa rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a lérò pé tó bá jẹ́ sí ẹ̀rí bá wà tó bá jẹ́ kó tọ́ ni a sì máa mọ̀ láìpẹ́ ẹ̀yin yẹn wá kí ni ẹ rí sí nǹkan tẹ́ bá rí sí ẹ jẹ́ ká mọ̀ ìyàbọ̀ la rí sí ẹ ṣeun a dúpẹ́. ẹ̀yin ọmọ Ìbàdàn ajẹ́rọ̀sùn òkè Ìbàdàn ọlọ́mọ òru lẹ́ntìlẹ́ntì bó o ní o ní okun olédè Èkìtì ògún pọ̀ nbàdàn o tó bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ má lè pariwo náà gbogbo mídíà ló pariwo náà láì ẹ má fojú di eégún tó bá ní bóyá ń ṣe nǹkan wọn lélẹ̀ ẹ jẹ́ ó ṣe nǹkan wọn ẹ jẹ́ àjọ gbà fúnra wa tí mùsùlùmí náà bá tún fẹ́ ṣe nǹkan tiwọn káàdé gbà fún wọn kájọ ní àfaradà fúnra wa ẹni rọ Mufti Gumi wo
Olúwo alva ẹ ṣàfẹ́ pa àwọn ọmọ Yorùbá run kẹlẹ̀ kó àwọn ọmọ Sudan kẹlẹ̀ kó wọn wá sílẹ̀ Yorùbá kẹlẹ̀ kó àwọn ọmọ terrorist ní nọ́ọ̀tì kan wá occupy ilẹ̀ Yorùbá torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tí kíní yẹn bá mú ọmọbìnrin tó padà gbàbẹ̀ lọ́nkọ́ ó dẹjà wọ́n ní ẹ má jáde obìnrin kì í jáde wọ́n ní eégún olóòlù eégún àwọn jagunjagun ní ológun àwọn warriors ní láyé ìgbà yẹn eégún tó lágbára ni kódà wọ́n ní wọ́n ṣe ń jẹ níbo láṣọ tó ń wọ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe ń jẹ kódà wọ́n ní kò ń wọṣọ tẹ́lẹ̀ wọ́n dé sọ síta wọ́n make announcement kódà wọ́n ní bàbá wa Olúbàdàn gan ò lè stop kọ́ má ṣọdún olóòlù ẹ̀yin kan ṣàfẹ́ báyé jẹ́ fẹ́ bọ̀rún ṣe jẹ́ àwọn wítan àfa kan wá bọ́ síta online òun àparọ́ pọ́mọbìnrin yẹn ti kú ká ẹ lè dá ìjà ẹ̀sìn sílẹ̀ àbí ìjà ẹ̀sìn tẹ̀dẹ̀ lẹ́fẹ́ dá sílẹ̀ yìí ó dẹ̀ pé kò yé yín ẹ̀yin ọmọ Sudan àárín wa ẹ̀yin ọmọ Senegal ẹ jẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó máa rò fún yín ó dẹ̀ pé ẹ̀ understand pé gbogbo ọmọ kóòtù àjíire Yorùbá ti dúró tán fún yín báyìí ó dẹ̀ pé kò yé yín ẹ̀rọ ìgbà ọ̀rọ̀ ẹnu lásán ni ẹ ti bá yé jẹ́ ti bọ́nú ṣe jẹ́ agbára ti kúrò lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ fi ṣagbára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tẹ́ fi ba ilẹ̀ baba wa jẹ́ àwa ti padà mọ̀ wípé kì í ṣara wa ọ̀rọ̀ ẹnu yóò kàǹtì mọ́ bá ṣe máa tú àwọn òríjìnà ọmọ kóòtù àjíire òríjìnà Yorùbá tá máa tú wọn kúrò ní ìgbèkùn tẹ́ fi wọ́n sínú ẹ̀sìn ó láṣẹ lọ́wọ́ ẹ tí ì rí kankan tá a bá sọ fún yín wípé agbára wà nílẹ̀ kóòtù àjíire mo ní mo pé àwọn àgbààgbà kan mo ní mo bí wọ́n pé àṣepọ̀ sí nǹkan ìmúṣagbára ni wọ́n ló wà wípé ṣùgbọ́n tí nǹkan ọ̀rọ̀ ò bá dójú ẹ̀ àwọn nǹkan agbára yìí wọ́n ló lágbára gan èèyàn kan déédéé lò ó ẹ wo sísá owó yẹn yẹn náà rìgbẹ́ ẹwúrẹ́ sí lẹ́yìn jẹ́ ní tẹkìtì bọ́ náà rìgbẹ́ ẹwúrẹ́ sí lẹ́yìn sísá yìí ṣọ́ra ẹ o ẹ̀yin ọmọ jẹ́ sí ẹ̀yin ọmọ ìgbàlódé ìwòye ṣọ́ra yín kí ló ṣe yín ẹ lọ lísì sí nǹkan tí Gumi Mufti Ìwó sọ àti àwọn ẹranko tó ń ṣe wá sí orí burúkú pípapípa ẹ lọ lísì sí nǹkan tí Tọ́lá sọ́tà ní kọ́pá ìyẹn ti Ògbómọ̀ṣọ́ gbogbo wọn àkọ́ bẹ́yẹn wọ́n ṣara wà wọ́n ṣọmọ wà wọ́n kàn bí wọn sí ilẹ̀ bàbá wa ni wọn sí lára wa ẹ lọ ń bìlíìfù ọ̀rẹ́ nu wọn ẹ kàn máa fẹ̀mí ara yín ṣòfò dànù torí tí sísá ìtẹ́mi ẹ̀ bá lọ sí kò sẹ́jọ́ tán lè dá kò ṣe gbé lọ ilé ẹjọ́ torí wọ́n ti jàre yín wọ́n ti sọ wípé kẹ́ má jáde obìnrin kì í jáde ìwọ wá lọ kó sáṣọ ọkùnrin onítorí ó ra fóònù tuntun ó lè lọ́ máa yẹ iye ojú ọ̀run bó jẹ́ pé kó máa lọ sínú odò kó lọ́ máa yẹ ẹja inú ibú kó lọ sínú igbó kó lọ́ máa lé ikú kiri ní kíni ṣé ìsan ẹ̀jẹ̀ ara ẹ ti dáṣá ṣe rí láyé ẹ má fọwọ́ pa idà Yorùbá lójú ẹ ṣọ́ra yín ẹ̀yin ọmọ Sudan ìgbà tí ogun tẹ́rọ́rìsì ya wọ ilẹ̀ kóòtù tó ń gbóná jẹnjẹn àmà rí anybody kó gbé Bíbélì jáde kó wá fi kàńtà àwọn pípù yìí àmà rí Kùránì kó má wá kàńtà àwọn tẹ́rọ́rìsì àwọn oníṣẹ̀ṣe màlárí wọ́n ti gbélé jáde ẹ lọ sinmi ká ẹ ṣe wọ̀ bí Èkìtì ṣe máa sọ yíyá ṣe wọ̀ bẹ́ẹ̀ ni ẹ lọ jókòó jẹ́ ẹ yé bì ṣe rí Gumi Olúwo tó sọ wípé kò sí nǹkan àmúṣagbára ilẹ̀ Yorùbá kò sí kinní kan ẹ lọ ń da lóhùn ẹ lọ ń bìlìfù ẹ lọ fẹ̀mí ara yín ṣòfò gbà yín ṣe ti rí bó ṣe ń lọ wípé ilẹ̀ kóòtù àjíire náà pé bí kì í ṣe ilẹ̀ Sudan kì í ṣe Senegal tá a bá sọ fún yín pé kì í ṣe Kùránì fi tẹ̀lé bàbá wa dó ẹ̀nìrọ́ tá a bá sọ fún yín wípé kì í ṣe Bíbélì ló tẹ ilẹ̀ kóòtù àjíire dó ẹ bọ̀wọ̀ fún nǹkan tó tẹ ilẹ̀ kóòtù àjíire dó kí peace bá lè jọba nílẹ̀ bàbá wa ẹ̀nìrọ́ ṣe ti rí báyìí kò sí wàhálà mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe kẹ́ dúró tán wáíwáí nítorí wípé mi ìmọ̀ wáì bẹ́ẹ̀ni pé mi sọ fún mi wípé àwọn mùsùlùmí yẹn àwọn fanatiki àwọn ọmọ ìrankíran sódà àárín wa ni o bẹ́ẹ̀ni pé wọ́n ṣe mítìn lọ́wọ́lọ́wọ́ they are up to something ẹ̀yin oníṣẹ̀ṣe àgàgà ìlú Ìbàdàn ẹ ní ìkíyèsára lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ kíyèsára dáadáa mi ìmọ̀ kankan náà bọ̀ ẹ̀mí mi sọ fún mi pé they are up to something kò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yípadà Ìyè Dára Kòwé ni mò ń jẹ́ next time ẹ máa bọ̀wọ̀ fún ìṣẹ̀ṣe mi ò ní kó má sin ẹ̀sìn tó bá gbà Christian ni mí Bíbélì tèmi ó fi yé mi wípé fi ti Késárì fún Késárì kò jù bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ tiẹ̀ ń kọ́ ṣé Kùránì náà sọ bẹ́ẹ̀ tó bá wá sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àtẹ̀lé nǹkan tí Kùránì sọ má gbàgbé láti bá mi like fídíò má sì gbàgbé láti bá mi comment God bless you as you do so bye for now.